الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Mo tún kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àdúgbò fọlọ́run ọba àìmọye èèyàn lọ́lọ́run ọba dá tó jẹ́ pé kàkà káwọn ó sin ọlọ́run ọ̀tọ̀ ní tí wọ́n ń sìn alihamdulilayi wípé ọlọ́run dá wa ó tún wá tọ́ wa láti tún máa mọ̀ pé òun lòun dáwọ́ òun náà ló sì tọ́ ká máa sìn alihamdulilayi rabbil alamin. Ibi a ti lọ ní fàbọ̀ sí lọ́sẹ̀ tó kọjá àgbà bàbá wa lálejò bàbá wa Fadilatu Sheikh Dr. Dawood Abdulbaki Muhammad tí wọ́n gbajúmọ̀ pọ̀ sí Al-Baghdadi. A tẹ̀síwájú lónìí lágbára ọlọ́run láì ní mọ̀pọ̀ lọ sọ́nà tó jìn. Bàbá wa ẹ bá ń sálámà sáwọn èèyàn tí wọ́n ń wò wá kẹ́ẹ̀sì tún bá ń dáàpọ̀ yín fún àǹfààní àwọn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ nìyí tí wọ́n bá yín pàdé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Dawood Abdulbaki Muhammad. Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa pọ̀. Àyìn bàbá wa àmìyìn bàbá wa gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àlùfáà tó jẹ́ pé kí ni tí wọ́n bá ń ní èèyàn ń fi orí dáhùn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀kan gbòógì lẹ́yìn bàbá wa. Àmọ̀yìn kí ni tó fà sábàbí ẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ gan? Alhamdulillah wa ni àkọ́nà mo kí gbẹ̀yìn gbọ́n mi alápàlẹ́ ọlọ́bẹ̀ ọba kí àmín mo sì kí ọ̀dọ́ ti ṣe ọmọ yín Abdulmajid lórí akitiyan lórí mẹ́tìbádé ṣe àwọn nǹkan yìí láti ìjọ yìí. Àmín àmín. Ẹbí tọ́jú àkọ́nà àbámanifọ̀rọ̀kẹ́ wọn àmín wọ́n sì máa ń hun orin tá a bá jókòó a máa ń hun orin tó máa orin Yorùbá pọ̀ gan-an tá a máa ń hun pé níjọ́ kan bẹ tá a jókòó ní ti ń hun àjókòó akémọ́gìbìtà tẹ́lẹ̀ àmọ́ kí ìrọ̀rùn nínú ilé níta jọmọ́ àmọ́ kí ó tó pé àwọn wálé kọ̀mọ́sáàsì ti bẹ ní ẹgbẹ́ ilé ẹ̀kọ́ inú ìtàbá yìí ni gbogbo àti mo sáré àníta ní bẹ́ẹ̀ tí wọ́n sì pàdé náà àti máa fi kírun ìgbè sọ́lá àwọn ìdùnmọ́ akémọ́gìtà wọ́n máa àwọn ìdùn ìfẹ́ kéèyàn lo àsìkò lórí eré. Fẹ́yìn tí ò bá gbọ́ lábá wá àwọn wálìdà wọn tí wọ́n jẹ́ bàbá fáwọn bàbá wa ni tí wọ́n ń gbà lérò. Àwọn àbá wa wọ́n fọ́n kẹ́ gbogbo pátá. Àmín. Wọ́n mọ kọ́ bí kí wọ́n lo àsìkò fún tí ó sì láǹfààní. Ó fi jẹ́ pé wọ́n ní ìwé kan tí ń pè ní Al-Istidhkar. Al-Istidhkar lọ́dọ̀ wálé ẹ̀kọ́ tó náà ní ìwé tí ara páálí. Tẹ́ pé ọ̀pọ̀ tí àwọn ìgbìmọ̀ kọ́ fúnra wọn wọ́n ní kẹ́lẹ̀ kó tó kọ́ wọ́n jẹ́ pé yóò ní ẹ̀dà tó pọ̀ kọ́pì rẹ̀ pọ̀ tí wọ́n á gbé láwọn ọmọ lọ́wọ́ táwọn ọmọ bá fi jókòó tí wọ́n ò sí ẹ̀kan tí wọ́n mọ̀ kànú. Allahu Akbar. Àdìsí wà ń bẹ̀ orin mọ́ pọ̀ ń bẹ̀ bá ń lọ ayọ̀kọ́ wà ń bẹ̀ pé pé wọ́n fẹ́ di state car wọ́n kọ ìbẹ̀rẹ̀ rẹ̀ lásán ni o wọ́n kọ ìbẹ̀rẹ̀ ilé ìsìn pé orin kìfánùkì ní dékìrọ̀ kìfánùkì wọ́n kọ bá ní wọ́n ti nọ́mbà rẹ̀ orin tọ́kẹ̀lẹ̀ lọ́rọ̀ àdìsí ní mẹ́rin àmọ́ níbi nìyà wọ́n ti kọ́ pé ọ̀wọ́n tó bá gbà lọ́wọ́ ti máa ẹni tó bá gbà ní àwọn ọmọ wẹrẹ ní òmù kìíní lọ́wọ́ wọ́n ti ń kà á àwọn tẹ́jẹ́ kéèké náà ọmọ ti bẹ̀ ha gbogbo àsìkò tí wọ́n wájú àti jẹ́ pé kò ní nǹkan tí ó ṣe tí ó jókòó ní kíní ẹ̀ lọ́mọ ká wọ́n máa ṣeré káwọn ní tí ó jókòó sínú pé ìsìtì ká lọ́mọ ká ìsìtì ká rò pé ọmọ kà pé káàjẹ́ kò nìkan ni tí ó mọ̀ lọ́sọ̀ ọmọ kà sí ní gbogbo àsìkò tó bá wà ní kíní lọ tí ọ̀wá náà ń sẹ́ tí ọmọ kà nù bá ń lọ ògbélé tó wọ́n sí pẹ̀lú wa inú ilé tó gbajúmọ̀ fún tẹ́jú mọ́rù orin ni bá ń lọ àwọn àgbẹ̀rẹ̀ yọ̀rọ̀ hámú a máa ń wo orin nínú orin kan bẹ̀rẹ̀ sí ṣe nítorí sàárì ó jẹ́ òru ààwẹ̀ wù mí púpọ̀ ẹ̀yin ọmọdé. wọ́n lórí ìjókòó wọn ká máa àwọn wẹ́ẹ́rẹ́ wọn lè máa rí wọ́n lọ pé àwọn bàbá kàlífà wọn fi ká wá. ilé bá tó ní ọlọ́run wọ́n kẹ̀mí èmi tí mo kírun ọlọ́run wọ́n kẹ̀mí èmi tí mo kírun mọ́nàká sí ra pé ọlọ́run wọ́n kẹ̀mí èmi tí mo kírun ọlọ́run wọ́n kẹ̀mí èmi tí mo kírun pé mọ́nàká sí yẹ ọlọ́run wọ́n kọ́ ìwọ̀n tó kírun. àwọn orin pọ̀ tẹ́ pé àwọn àdùnmọ̀ àwọn tẹ́ pé bá ń lọ àtàwọn orin míì bá náà tẹ́ pé alhamdulillah mi òbílẹ̀ wọn túmọ̀ sí pé ilé ilẹ̀ ti jogún ẹ̀
láti dàgbà alhamdulillah. Allah akbar. àwọn ètò sì máa dolówó sí kéèyàn máa gbìyànjú sí tó mọ̀rọ̀ orin níwọ̀n bá pé tó bá ṣe yá mú. àánú ó dùn sí pé àmọ́ ní mashallah kódà àwọn èpè ní pé kọrin ó pò sí wàhálà fi kọrin kéwù alhamdulillah bá kọrin ẹ bá kọrin fún àwọn ìdúró de àwọn ìdù wọ́n gba orin lọ́wọ́ wọ́n sì tọ́jú ẹ pé lámọ́ní ó sì wàhálà fi fún wa. Allah. wọ́n pọn orin ẹ̀ lé òní pè ní pé ọkọrin ńlá wọ́n máa kọ̀ dára wọ́n máa pọ́n ìgbìyànjú lé pọ̀ jù pé lámọ́ní ó sì wàhálà fi wọ́n sì fi pé wọ́n fún àwọn àfàwà àlùfáà kọ́ lọ́wọ́ jẹ́ pé fún wa wọ́n fún wọn pé wọ́n tọ́jú ẹ̀ bá ń lọ. lè bá àwọn alhamdulillah nígbà tí mo wọ ilé kí Salaudeen àkọ́ mo ti ní fi orin láti kéke ó sì máa wù mí ló fi jẹ́ pé mo nígbà tí ọ̀yà dàgbà tí mo fẹ́ wọ kùlíyà mo mú lé ìpinnu pé kùlíyà ló gàrọ̀ bí àníwọ̀. Allah akbar. kọ́lọ́ kádàrá pé àlàǹfààní àti wá sọ́lẹ̀ kan bẹ́ẹ̀ nígbà tí Mauritania àmọ́ Ọlọ́run fi Mauritania dí fún mi alhamdulillah mo lọ kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ àwọn ọmọ Mauritania àwọn àmì alhamdulillah. ẹjọ́ pé màtáyé ọ̀gbà tí orin nígbà pé mo kọrin àwọn afáwa Dr. Òwe ìbàfẹ́tọ̀ ọlọ́ra àní kọ́ ní àlà road nígbà tá a wà ní class 5 tí í ṣe àfáàní al-I'dad ní kí Salaudeen ẹnà kọ́ alhamdulillah ẹnà ní tíra àlàró al-Mizan al-Dhahabi ọ̀nà ìfẹ́ kọ́ wa ní àròdù nígbà náà bá ń lọ kọ́lọ́ bá ní sanwó ẹ̀sán rẹ̀. Àmín. ìgbà mo ti ní ìjẹ̀ràn sí ìtọ́jẹmọ́ àròdù afọwọ́ sí kọ́lọ́ sanwó ẹ̀sán rẹ̀. nígbà náà nígbà tá a wọ kíláàsì láti jáde tí í ṣe Thalith al-I'dadi. ṣe ìdádì ní ike ó ti ń parí Salaudeen nígbà náà. sí ayẹwé hafla wà lọ alhamdulillah mi àsìkò mọ̀ta wọ fàtàrà tàbálà kọ̀ọ̀kan báyìí náà àwọn dá dúró bí ká máa àwọn mẹ́ta bí ká máa ṣe olùkọ́ nígbà pé àwọn afáwà kan lè kí wọ́n kọ́ntínú ibi ẹ̀kọ́ wọn wọ́n rí pé káwọ̀ di ààyè wọn kíbẹ̀ má sáfò. bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ wà lọ àsìkò wọn á bẹ̀rẹ̀ sí máa pé wọ́n fẹ́ kọrin wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pé orin tí máa gbọ́ orin àwọn ìṣáájú ìmọ̀ yí padà. remix lẹ́fi bẹ̀rẹ̀ gbé hùn eléyìí bí wọ́n dákọ̀ ìlú kan ní ibi orin kan yìí sí ìlú mi yìí sí pé yìí sí wò ó yìí sí kìíní bá ń lọ pé títí wọ́n bẹ̀rẹ̀ sí máa hun orin fúnra tèmi gan náà pé nígbà tí ìgbà náà mo ti bẹ̀rẹ̀ sí orin tí wọ́n kọ́kọ́ ó náà ní orin Dawlati Nàìjíríà gọ́dùbà orin ọlọ ní orin ni ọ̀kẹ́ ìsìnkú lọ ní àròd ọ̀sùn lọ láàrín kí wọ́n lọ Dawlati Nàìjíríà gọ́dùbà Afriqiya tamla al-quluba surura wa faraha سكانها بالخير واليمن ما شيء أبهج من نيجيريا دولة نيجيريا غرب أفريقيا. الله أكبر. orin yìí má tí mo kọ ojú tí mo kọ́kọ́ kọ gan gbàrà pé orin yìí mo kọ àmọ́ ọ̀lọ́ ní mo sọ kọ́ ní ká muhawala pé bí ìgbìyànjú mo sì kọ́ àwọn èèyàn pé orin yìí wọ́n sì há sórí wọ́n há sórí ju orin náà ó tàkà gan bá nígbà náà bá lọ alhamdulillah mi ibẹ̀ mo ti sáwọn ọlọ́run sáà ní kí n máa wọ́n náà pé afẹ́ tó ń kọrin afẹ́ kọrin tí wọ́n ti wá lọ sí bá ti lọ sí òde kan ń kọrin bẹ̀. Allah akbar. bá ti lọ sí òde bá ti lọ òde tí wọ́n ti kẹ́sìn sí báyìí kọ́nà ìdáni wá sí wáàsí ìhun o tí wọ́n fẹ́ sọ ìhun lórin. Allah akbar. tọ́lọ̀ sí ní kọ́ pé mo ti. torí kíkọ́ ti bẹ̀rẹ̀ gírámà. wọ́n tọ́lọ̀ wá tó wá sàánú mo lọ Saudi Arabia alhamdulillah ọ̀tọ̀ mo tún bá orin kíkọ lọ tó ń bá lọ àmọ́ kìí sí pé wọ́n sá ń kọ́ gbìyànjú ẹ̀ mọ́tò lọ́ọ́ ní kí a wọ sáré yìí atọ́kọ́ àròdù wà lọ ọ̀tọ̀ tó ní kí ó tó lékún sí níbi abala yìí lẹ́yìn ẹ̀ mo tún kọrin náà nígbà tí wọ́n á lọ sí Mauritania alhamdulillah ọlọ́wọ́ wá sàánú gan mo jókòó táwọn olórin Mauritania àjọ gbogbo táwọn ilé ìsọ̀rọ̀ tó jẹ́ kìnnì náà o bá ti wípé kìnnì náà mọ́ torí táwọn pípa àwọn lóga ni àwọn orin tó pọ̀ àmọ́ orin táwọn kan orí àwọn láti olórí tẹ́pẹ́ àwọn orí àwọn fi kí o lórí tó pọ̀ rẹ̀ àwọn ọlọ́run fàbákà sí ìgbà ọlọ́run fàbákà sí o torí tí nítorí ní kí n àkọ́kọ́ bí orin
ọ̀pọ̀ wọ̀lá ọ̀pọ̀ Alhamdulillah. gidi ọlọ́run ní sàǹfààní bí orin bẹ́ẹ̀ tí mo ti wí náà ọlọ́run tí wọ́n sàǹfààní bẹ́ẹ̀ sí kékeré wọ̀lá ọlọ́run forin sómi máwọn èèyàn tó pọ̀ Allahu Akbar. Látara talent. tó pọ̀ gidi ibi tí tẹ́ pé dídé bẹ́ẹ̀ ó lè jẹ́ pa ìfáyà ọlọ́run ni ọlọ́run forin ó fi sómi bẹ́ẹ̀. Allahu Akbar. Adáni ẹ̀ nígbà tí yóò ní pé padà lọ sí Saudi Arabia mo ti kà wọ́n ní káàtì Mauritania wọ́n máa lọ sí tí wọ́n lọ bẹ̀rẹ̀ master ní Saudi Arabia ibẹ̀ mo ti á lè pé mọ̀ nǹkan orin gan alhamdulilayi mo ti nígbà tí a ní bẹ̀rẹ̀ project kí ni sanata hediya ọdún tó yẹ mọ́ kọ́ kẹ́kọ̀ọ́ kó tó di pé yóò bẹ̀rẹ̀ ìsinmi ọkọ̀ project alhamdulilayi mo wọ́n fẹ́ wọ́n máa ṣe àjọyọ̀ kan fáwọn tùlábù mínìhà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ta ní kúlẹ̀ ṣẹ̀ríà tó kúlẹ̀ ṣẹ̀ríà gan ni mo wọ̀ pé mo ti parí gbogbo tí wọ́n kà ní Saudi Arabia ní Ẹ fi gba dókítà. kúlẹ̀ ṣẹ̀ríà yìí mo wọ̀ fáwọn lọ kúlẹ̀ ṣẹ̀ríà wọ́n máa ṣe àjọyọ̀ fún àwọn tí wọ́n bá fi jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n jáde wọ́n fẹ́ ṣe áfìlà kan lọ́dún tí mo padà dé kiri wọ́n fẹ́ ṣe àjọyọ̀ fún àwọn kiri o program tó ń sìn bẹ̀ wọ́n fẹ́ kọrin bẹ̀ wọ́n gbà orin kan bẹ tí mo ti kọ́ Mauritania tí ó jẹ́ òníwánu Jami'at al-Imam tí mo kọ́ tó jẹ́ azil anka al-ghumuda lada imamin yuzilu ghumuda ashab al-kalami bihadi al-Mustafa wa lidhaka ad'u li Jami'at al-Imam ila al-amam orin ọgbọ̀ kọ́ láti Mauritania ti pẹ́ wọ́n kọ́ sínú kíni láfíta Mauritania ní Masjid Jaye second to lab àmọ́ kíkà mo fẹ́ kà ní Saudi Arabia máa sọ pé mo fẹ́ náà tí ọkùnrin ní hafla mo fẹ́ kà ó mo tó jẹ́ alẹ́ ètò wàkílù dùkátì olú ẹgbàá náà Dr. Nasir Mani hafidhahullah ó wo orin báyìí ó ní tí ààyè bá wà ló gbọ́ lọ́wọ́ yín kà àmọ́ kò sáàyè ẹnìkan tí yóò kọ orin ti sọ fún ẹ̀tẹ́lẹ̀ pé ọkọ̀ orin ẹni yín wá pé afáwọn sọ fún pé wo Dawood á sì òun sí àṣẹ̀ríyà fún á sì jókòó orin fún ọgán tó ka orin yìí wọ́n jẹ́ ìrìn àyè kàjọ náà tó ráyè àsìkò ẹnìkan sọ̀rọ̀ tó pọ̀ àmọ́ bọ̀ di ọdún tó tẹ̀lé tí wọ́n fẹ́ sì jókòó ìbìnrin wa bá wípé orin tó fẹ́ kàjọ sí ọlọ́kàtọ́dún yìí mo lè sí kọ orin míì tí èsì lẹ́nu tọ́jú orin wà náà ni àwọn tẹ́rọ̀rìsì tí wọ́n ń da Saudi Arabia láàmú bá ń lọ ẹnìdẹ́ni ń ba mo ti kọrin fún orítọ́jú mo sọ pé yàdẹ́wò latan kíni rẹ̀ yàdẹ́wò latan sakharat ìkọlẹ̀ ní yàdẹ́wò la yàdẹ́wò latan sakharat lid-din muknataha wọ́n bá ń lọ ìbẹ̀rẹ̀ orin nù wọ́n kọ orin tó pé wọ́n fẹ́ kà àwọn tí bóore tí yàrá níjọ́ sí lẹ́ńkà wọ́n bọ̀ ọbẹ̀ àwọn àfáà wá sí bẹ́ẹ̀ gbà náà wọ́n sì fún mi ní supervisor fún pé ó my master ni wọ́n sì gbogbo àwọn àfáà wa dẹ̀kátìrà wọ́n bẹ́ẹ̀ jòkó báyìí wọ́n ní pé tí ọkùnrin ní ìsinmi Dawood báàgì àwọn àfáà wọn pé kókè ọ̀pẹ́ ìgbà pé Dawood wo ni wọ́n dè mí wọ́n bá ka orin pé afá mi tó jẹ́ olórí ìkùlẹ̀ àṣẹríà wọ́n bá pé mashallah adafta shi'ra ila al-fiqh ya Dawood barakallahu irú ẹ̀dùn gan aṣọ wọ́n tá ọlọ́run tá sí dáadáa kan alhamdulillah mi fún mi pé àwọn tá à ń kọ́ ní ibi ọdún wa kọ́ta kọ́ lò ìmọ̀ ńlá fásẹ̀ pẹ̀lú orin ilé tó wá jẹ́ pé àkọ́rẹ́ àti pé wọ́n á fi ní ṣúrọ̀ orin wọ́n á di pé tá fẹ́ ṣe nǹkan ní jamia tá fẹ́ ṣe áfìlà kan ní jamia wọ́n kì í sí pé tí mo lórí tí wọ́n fẹ́ kọ́ ẹ̀ fẹ́ pè mí ṣáìrò jamia tí wọ́n fún yín lóye ọ̀pọ̀lọpọ̀ ti sàbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀tí tí mo kọ́ láwọ̀ orin ṣe bàbá wa ṣe Fozan àbítọ̀ lọ́ra ọkọrin lọ́dọ̀ ọkọ̀ orin kan sí bàbá rẹ̀ rè fatimọ́kọ̀ ọkọrin yìí wọ́n ní kí a ṣe tẹ̀kídìmù fún pàdé náà jùlọ tí a máa ṣe tí adájọ́ tó dáwà fìfì tí a máa ṣe bàbá wa ṣe Fozan náà ké sí tí mo rí ìdámẹ́ náà bẹ́ẹ̀ jòkó bá ń lọ ní wọ́n dùn alhamdulillah mi gbélé yìí mo fẹ́ sọ gbogbo pé bọ́lọ̀ sí kí àwọn ìgbẹ́ yìí ọ̀lọ́ kódà wọ́n tó ṣe mọ̀sàbákọ̀ kan ní jámẹ́ àmọ́mù alhamdulillah mi
tí wọ́n jẹ́ sí lára lọ́mùsọ àjáwé mọ́mù pátá láyé ọ̀rọ̀ orin náà ni ó náà ní kí n ṣe ipò kẹta alhamdulillah rabbil alamin tí ó sì gba owó lórí ẹ̀ wọ́n fún lówó lórí ẹ̀ alhamdulillah rabbil alamin àtàwọn alhamdulillah ọlọ́run sáà ń gẹ alhamdulillah bí tọ́jú wọn bẹ̀rẹ̀ owó lọ́run táwọn wí kí n ṣe pé orin tọ́jú pé táwọn bá pọ́sọ̀dọ̀ àwọn lóga kàájó orin o àmọ́ lọ́dọ̀ àwọn ó fi kéwù orin ni. bó bọ́ sọ́dọ̀ àwọn lóga gan ẹnu mi ò kàn gbá tán ni àwọn náà ó mọ̀ pé. ọ̀rọ̀ mọ́ ni ó dá àwọn tó pé àní lápásàbí àmọ́ alhamdulillah mi inú mi tó pa mọ̀ sí àrùbẹ̀ sáwọn ológa alhamdulillah mi àwọn ológa máa rí lórí àwọn sáàdù dr Qasim Tijani kò sí wọ́n máa rí wọ́n sì máa gbàmọ̀nà lórí àwọn ọkọ̀ mẹ́fà lọ. mo sọ bẹ́ẹ̀. mo sọ àwọn olùkọ́ tó pẹ́ sí tàbí olùlé ẹ̀gbọ́n alhamdulillah mi dr Abọ́lájí wọ́n sì tàbí olùlé àwọn orin kan tí mo kọ́ bá ń lọ pé orin mi ó dá àwọn orin àwọn míì gẹ́gẹ́ tó jẹ́ alhamdulillah. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Amanah Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògo-Olúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsì lógìjó nípínlẹ̀ Ògùn ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. ǹjẹ́ láwọn ìṣòro kan dojúkọ yín lásìkò tí à ń gbìyànjú ń porin bóyá àwọn kan fi yín ṣe yẹ̀yẹ́ pé ó wà sí ní àmọ́ àwọn tí wọ́n bí ọ sí. kíní kan bẹ nǹkan méjì kan bẹ tí wọ́n fi ń balabala yìí níbi àkọlẹ́ kéèyàn máa ká máa wọ́n àti máa encourage àwọn ọmọ tá a lè gbé bá lé ẹ̀bùn kan lórí ìtọ́jú ọmọ ayé ẹ̀bùn tọ́lọ́ bá bọ́ ọmọ kan àwọn àwa wa nínú ilé àwọn afáwa àbá kàlífà kọlọ̀ jẹun pé fún wa wọ́n ṣe àwọn àlọ́wọ́ mi àti jẹ́ pé mi bí that professor kéde olórin ni ọmọkùnrin professor ọkùnrin tó pọ̀ gan-an kódà tí a yẹ pé bàtọ̀ ya ọkùnrin jẹ̀mí gan lọ pọ̀ tó ti wọ ọkùnrin ẹ̀sìn ìlànà báyìí tó ti wọ àmọ̀sùkúrò fọ́lọ̀ ìlà ìyàsọ̀ yọ̀rọ̀ ni mọ́ àwọn náà ní ọkùnrin tó pọ̀ kódà àbọ̀ kàlífà kọlọ̀ jẹun pé fún àwọn ní kéde àmì àti professor káwọn orin fún àwọn àfa àwọn kan nílọrin àwọn àfa àwọn nílọrin kan máa kọrin kan fún àwọn táwọn àjọ ti lọ bẹ̀ wọ́n máa kọrin kí wọn tí wọ́n kọrin fún wọn ọdún àkàn bẹ tẹ́lẹ̀ pé ti fáwọn náà kọrin wọ́n pé ilé ìkó ilé ohun orin kí wọ́n àwọn yìí kẹ́ akọrin fún àbá wa akọrin akẹyẹdé akọrẹdé ọ̀rẹ́ àwọn wálùdù náà ni ọ̀rẹ́ àwọn àbá wa akọrin fún ilé tí ń jẹ́ ṣèfẹ ìkíyìn ara sẹ́yìn tó yẹ pé mọ bàbá yìí rìn akọrin fún chief mọmọ lọrin àbá wa chief mọmọ yìí báyìí kan náà akọrin fún àwọn àfa báwọn lọ pé wọn lè akọ tásìkò tó dé ta mẹ́rin báwọn lọ méje báwọn lọ tẹgbẹ amúdílà mi àwọn eléyìí tẹsíyé òní pé àwọn ká kọrin ilé wọn ràn án lọ́wọ́ gan pé ṣe máa pé ní tàṣí ń kọ ẹ àní ó ní àwọn àtọwọ́ tó pa mọ́ amúdílà mi amúdílà Ọlọ́run ní kọ́ pé ọ jẹ́ bí àwọn ohun àfi ṣàtẹ̀gùn. ṣé kò sáwọn èèyàn kan tí ń gbẹnu àtẹ́lu tẹ̀ ṣe ń gbà náà. ilé ìwòsàn fẹ́ bẹ̀rẹ̀ pé ṣe rí àǹfààní tá a rí lọ́dọ̀ àwọn afá wa lé ọ̀ràn àlọ́ àti jẹ́ pé èèyàn ó lè tẹ̀síwájú bí abala yìí àǹfààní tá a nígbà tí kíní ọ̀fẹ́ jẹ́ pé kíní ẹnìkan bẹ̀rẹ̀ nígbà tí mo kọ́ kọrin àkọ́kọ́ tí mo kọ́ tọ́wọ́ tó bọ́ sọ́wọ́ ẹnìkan náà afá wa nìkan nílé ilé kí ó kàn nílẹ̀ yìí yẹn ẹnì ní pẹ́lẹ́ yé sórí eléyìí ọkọ ẹnìkan á gbé ọ̀rọ̀ fún mi pé ọ̀rọ̀ onítẹ̀ kọ́ wọ́n ní èso ní pàápàá pé àmọ́ ìrìn mi á dùn pé ẹni tí wọ́n ń ìdótàn mọ́ o ìdáni náà mọ́ alhamdulillah mi ọlọ́run ní alhamdulillah mi yá pé bẹ̀rẹ̀ ni tí ìbá wo ni yóò tẹ́kẹ̀ ọ̀rọ̀ ó dùn gbọ́n pa pé
kí ọmọ kí orin bọ kí ọmọ kẹlìmọ̀ bọ̀rọ̀ kẹlìmọ̀ pé yóò sì mú òun wá ilé ọ̀rọ̀ òun fà ń bí ọ̀rọ̀ orin Yorùbá tó pọ̀ bẹ́ẹ̀ náà ìyẹ̀fẹ́ mọ̀ sí bẹ́ẹ̀ bí lábáwá ẹ bá ní pọ́ mọ́ bọ́lá ìpínlẹ̀ yìí ṣe pé àwọn àtọ́ mi bá lọ kí ọmọ ṣe kàámọ̀ àwọn ọ̀rọ̀ kan wọnú ọ̀rọ̀ kan pé kò sí lọ bẹ́ẹ̀ àwọn alhamdulillah mi àìsàn ṣe yẹ̀yẹ́ ẹni ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yìí ìsìn mọ́tò náà lè rí alhamdulillah mi láti ètò wọn sọ yìí ti pẹ́ o láti ní ti etí ilé náà etí ó jẹ́ bí àwọn challenge àkọ́kọ́. ìtọ́jẹ́ ti tó dùn pé irú ẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ nígbà tí mo lọ sí tàwọn Saudi Arabia ní Thanawi ọmọ kọrin níwọ̀n bàtí mo sàmọ́ kọ owó tí wọ́n kọ pamọ́ inú ẹ̀ bẹ́ẹ̀ nínú dìwánù táyé jáde ẹni yìí ẹnìkan bẹ́ẹ̀ náà súnmọ́ ìlàwọ̀ mi à ń pè ní Abdulmunaim Suaidan àjọkà Thanawi ni ẹni yìí ọmọ pé àwọn olùfẹ́ wọn kọrin pé bóòlù tí wọ́n mọ̀ pé àmọ̀sí yìí ó sì gbìyànjú ẹ̀ wọ́n pé jẹ́ lọ bá òsáàdù mọ̀sára kan kájọ lọ fi kí ní yàn pé yóò tó fámọ́ràn àbádé ọ̀dọ̀ mọ̀sára yìí ó ní ẹ̀ tí ìkọ́ àrùn odò ẹ fi ilẹ̀ náà bàbá yà máa kọ́ eléyìí kọ̀kọ̀rin mọ́ díẹ̀ ọwọ́ olórí àròbí àkọ́kọ́ kankan ìyẹn jẹ́ nǹkan tó discourage yẹn ọwọ́ lọ́wọ́ ó jẹ́ kò ràn lọ́wọ́ láti alhamdulillah mi èmi ò gbogbo ìfilẹ̀ ṣe ìgbẹ́ bá tèmi lọ alhamdulillah jẹ́ ṣíwà lọ pé títí àwọn alhamdulillah mi ọlọ́run kí n rí tẹ̀síṣẹ́ ìtọ́pọ̀ máa tí a kéré jù ní ibi ọmọ kẹyì ní Mauritania ẹnìkan bẹ ṣe pé Abdullah Darami nígbà bí ó kọ rẹ̀ torí kọ́ lọ́wọ́ sílẹ̀ sáré ọjọ́ nǹkan tó kọ́ jẹ́ ní àbáríkà tó ṣàjá mi gan lórí ìtọ́jú mọ́rọ̀ orin olórin gidi ni olórin ọgbọ́n kọrin kódà tí alẹ́ ti lọ síbi mùsàlápọ̀ pọ̀ eléyìí olórin gidi ni ọmọdé ni ìgbésẹ̀ gbàgbà wọn ṣàǹfààní lára ẹ̀ gan-an tó pọ̀ níbi tó di mọ́tò jihad àti bá ti kọ́ ìlọ kó bá ìlọ kó rè bá wọn sọ pé eléyìí ó mọ̀ sí eléyìí báyìí àtàfà kan Mauritania pé Ahmed mọ̀ tọ́jú ọkọ̀ ìjẹ́ àmọ́ kí ẹlú tó parí ọkọ̀ rẹ̀ mọ̀ parí ọkọ̀ rẹ̀ Ahmed ló pẹ́ ní náà jẹ́ Ahmed kìnnìkan ni Ahmed Salim kìnnìkan àwọn ọkọ̀ wọn sọ pé Ahmed Salim kìnnìkan ló pẹ́ ẹni yìí ọ̀rọ̀ mi lọ́ bí tó di mọ́rọ̀ rẹ̀ bíi pé yóò ní kí n mú òun kódà tí bá kọrin tán yóò tó fi kàn pé òun fẹ́ ṣe ìdọ́fọ̀ orin kan tó jẹ́ orin tòun gan-an tí ó jẹ́ bíi kọ́mẹ́ǹtì tí bá kọ báwọn lọ́wọ́ tí wọ́n lọ́ọ́ fi rà yóò tún fún iṣẹ́ kọ́mẹ́ǹtì tó ṣe ìṣẹ́ ọkọ̀ mi rí jí ọkọ̀ mi bá ń lọ tí wọ́n lọ́ọ́ fi rà tó wọ́n ṣàjá mi gan-an ibi orin tó jẹ́ mọ́ rẹ̀ ó sì kọ́ orin ó dàwọ̀ ẹni bá ń lọ àwọn mi ní wàhálà pẹ́ kan àkọ́ni bá jẹ́ pé ó ń gbìyànjú nǹkan kan tọ́gbọ́n fẹ́ lọ síwájú ń bẹ̀ tó dá pọ̀ jù tí wọ́n fi lò kí méjì ó ti ẹ̀jọ́ orin kọ́lẹ̀ tí wọ́n mọ̀ fi ṣe kó gẹ̀ tí wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ́ ń ló dá jù. ọjọ́ àti ẹ̀wà rí kọ́lẹ̀ tó pé ọmọ tún sí tó pé ó kù bí tí àwọn sọ bẹ́ẹ̀ pé ó kù bí bẹ́ẹ̀ ló kù sí ọmọ tó rẹ̀ sí mẹ́ ó sì ga èèyàn gbọ́dọ̀ jẹ́ káwọn àtọ́wù tí wọ́n mú mọ́ discourage èèyàn ẹ ṣeun bàbá wa wọ́n bá yá tó bá dínkù dín nǹkan gidi tán àwọn tó ń lọ padà. wọ́n padà tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ẹ ṣeun bàbá wa. ọmọ kúrò lórí pé kíkọ̀ ṣe ilé tí yóò fi akó rẹ̀ sínú kí ọ̀rọ̀ tó rẹ̀ sí bẹ̀rẹ̀ sábà náà alhamdulillah. ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa àkókò tún ti kó wa ń papá mọ́ra lónìí àti mẹ́nu wọnú tán bàbá wa Fadilatu Sheikh al-Marhum Abdulbaki Muhammad kọ́lọ́n jẹ́ mi wọ́n àbí kọ́lọ́n túbọ̀ máa bá wa ṣàlékún dáadáa fún wọn bàbá wa tí wọ́n sọ̀tàn náà fún wa anáni bàbá Fadilatu Sheikh Abdulbaki Muhammad Al-Baudi kọ́lọ́n jẹ́ mi wọ́n gùn fún wa ọlọ́njà rí yín pẹ́ títí ìgbà míì tá a tún máa pàdé Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ masalam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tèlú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédéǹgbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́.
nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. nọ́mbà 37 Ògbólúwà street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 081 63 54 89 47 tàbí 080 34 02 63 94 tàbí 070 62 66 82 27. bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.